ó ga o, irú kí ló ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ awakọ̀ National Union? Ìkànnì àwọn ọmọ National Union ló tún ti ké gbàjarè síta báyìí kí gbogbo àwọn ọmọ Nàìjíríà kan dákun kan gbà wọ́n lọ́wọ́ ọ̀gá tó jẹ́ ọ̀gá fóun nínú ẹgbẹ́ yẹn, lọ́wọ́ bó ṣe yan òun jẹ, tó ṣe kó àwọn bọ́ìsì kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa na òun tán bọ́ sí déńdé, wọ́n bọ́ sí òwò géńdé ọmọkùnrin tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi ní bílálà títí tí gbogbo àpá bílálà tó fi lé sí ní ara. Eléyìí lágbára o, kí lọmọkùnrin yìí ṣe? Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ gbogbo àlàyé tí arákùnrin Àbáyọ̀mí Jacob tó ṣe nípa bí òun kàn ṣe tají lójú oorun níbi tó ti lóun ti rọra rẹjú látàrí orí tó ń fọ́n ráńpẹ́ tóun kàn ní kó rọra rẹjú. Nígbà tóun fi tají òun bára òun nínú gáràjì Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara State níbi tóun ti ń ṣe agbàwa ọkọ̀ tó ṣe pé ọ̀gá òun ti ní káwọn boys kí wọ́n dè òun lọ́wọ́ lẹ́sẹ̀, wọ́n ti dé lápá, wọ́n ti dé lẹ́sẹ̀ already, wọ́n ti bọ́ sí òwò géńdé ọmọkùnrin, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fìn ní bílálà títí tí gbogbo àwọn àpá bílálà tó fi lé sí lára mọ̀rànmọ́ràn. Ó lágbára ò, géńdé ọmọkùnrin láì jalè, láì gbọ́mọ ẹran, láì gbébọn. Eléyìí pọ̀ jù, eléyìí pọ̀ jù ẹ̀yin èèyàn. Ṣé ká wá sọ wípé àìní òfin tó de irú ìwà ìyànjẹ bí eléyìí nínú ẹgbẹ́ National Union òun ló ṣokùnfà gbogbo eléyìí ni, àbí kíni ká ti pè é? Torí ìwà ìyànjẹ pátápátá òun ni mo rí eléyìí sí. A sì lérò wípé àwọn tó ń jẹ́ ọ̀gá nídìí National Union wọn ó dìde láti gbèjà arákùnrin pàápàá Alhaji Musiliu Akínsànyà Olúọmọ tí wọ́n gbèrò wípé àwọn fẹ́ di national president ẹgbẹ́ náà. A lérò wípé wọn ò ní irú àwọn nǹkan báyìí ní àjẹ́ndà wọn láti ṣàmójútó ẹ̀ nínú ẹgbẹ́ national torí ó lágbára gidi gan, eléyìí pọ̀ jù. Ẹ̀yin èèyàn mi, ẹ tún káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television níbi tá a ti máa mú àwọn ìròyìn yàjóyàjó bó ṣe ń lọ nígboro, bó ṣe ń ṣẹlẹ̀ nígboro, tá a ti máa mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Bẹ́yìn bá wá ṣe ní àǹfààní láti máa darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́, ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, ẹ máa like and share ètò yìí lórí Facebook, ẹ máa bá mi follow DigiNaija Online TV lórí Facebook, link tó wà ní comment section video ó máa gbé yín tààrà lórí Facebook page wa. Kí n má wá dá wa lágara jù, ẹ jẹ́ n gbé fọ́nrán ọ̀hún wọlé ká gbọ́ gbogbo àlàyé tí Àbáyọ̀mí Jacob tó ṣe nípa bí ọ̀gá ẹ̀ bó ṣe fi ọwọ́ ìyànjẹ tó fi dá sẹ̀ríà fún nínú ẹgbẹ́ National Union. Kẹ́dẹ̀ máa bá mi fòpinion ti yín nípa ìsí kọ́mẹ̀ntì fọ́nrán yẹn rí. Àbáyọ̀mí Jacob. A rí pé àwọn kan náà yìí. Wọ́n nà mí gá Alhaji Abu National Union ní gáràjì Ọ̀fà. Ọkọ rẹ̀ ni mò ń wà. Ó yìí sì tó bí ọdún méjì báyìí tí ń bá a ṣiṣẹ́. Wọ́n àti ń bá a ṣiṣẹ́ ńgbà míì wọ́n gbowó dídúrà lọ́wọ́ mo sì ń san. Ní àná after a while orí ti ń fọ́ mi láti òru, wọ́n á ti pe ọ̀rẹ́ mi kan tí ó bá mi ṣiṣẹ́ pé kó wá bá mi wa ọkọ̀. Ó fẹ́ fún Jọ́nù 17,000, ó fẹ́ fún ẹnìkan 10,000. Ní àná owó 10,000 wà lọ́wọ́ mi, 7,000 náà wà pẹ̀lú àtàwọn kankan ní ti mi rántí fóun wà lọ́wọ́ mi tí mo ṣẹ̀ṣẹ̀ gbà láwìn. Bí mo ṣe wá sọ pé ọ̀rẹ́ o mọ́ bọ oṣù ló ń bọ̀, láti mo wá dé tààlà mo tágbára mi ò gbé mọ́, wọn ní kí n dúró dè ó sì pé tó bá dé sásùn díẹ̀. Láti máa fi sọ pé mo jí láti ojú oorun gbájú ìgbámú ni mo bá tán dè mí, tán dé ọwọ́ mi, tán dé ẹsẹ̀ mi sínú ọkọ̀. Wọ́n sì dé gáràjì, ó dé gáràjì báyìí wọ́n ní ká já mi sí òwò, wọ́n sì nà mí. Àmọ́ àwọn méjì ni mo ṣàrántí nínú ojú inú àwọn tó nà mí mi rántí. Wọ́n pe ẹnìkan ní Sunday Igboku, wọ́n pe àwé kan ní Òkè Ẹdẹ Ìgbàjà, wọ́n ṣàjá ìgbà ẹ̀ ó pọ̀. Wọ́n lù mí, wọ́n sì gba fóònù lọ́wọ́ mi. Wọ́n ló dìgbà tí máa sanwó deliver nítorí kan tó gbé fóònù fún mi. Ẹ má bínú, owó deliver tẹ jẹ́ tó mélòó? Owó deliver tí mo fẹ́ fún àná ṣé tí mi ṣiṣẹ́ náà máa fún 13,000. Àná nìkan? Àná nìkan náà ni. Àná nìkan? Àná nìkan náà ni. Ló wá fa irú ilé báyìí àtìgbà tí ẹ ti ń bá wọn ṣiṣẹ́ ẹ ti ní àwọn ìnira ẹni sínú kan tẹ́lẹ̀? Èmi àti ìpapọ̀ a lè gba ìgbàgbọ́lá fẹ́ bá sọ̀rọ̀ òun kọ́ là ń kówó fún, òun kọ́ là ń deliver fún lẹ́yìn tán fún wa káwọn ìgbàlá jọ̀nù alága jọ̀nù la máa ń deliver fún. Ó tó ọdún mélòó tẹ́ ti ń bá wọn ṣiṣẹ́ papọ̀? A ti tọ́dún méjì, ó ti kọjá ọdún méjì tí mo ti ń bá iṣẹ́. Nígbà tí wọ́n nà yín ṣé kò sí pé bẹ́ẹ̀ ṣe ṣe ń bì kankan àbí? Ó ṣeṣe kọ́ra gan orí mi, gbogbo ara mi báyìí ẹ wò gbogbo ara mi ẹ wò ọwọ́ mi gbogbo ẹ̀ ti nà mí tó mi ìjálè láì kọ́ra ọmọ kékeré ìbẹ̀rẹ̀ yẹ́tò ọjọ́ orí gan nísìnyí yẹ́tò bá o. Wọ́n sì já mi gbogbo ṣòkòtò mi náà ya, gbogbo ẹ̀ náà ya, ó wà nílé tí mo tó wà. Lápẹ̀jẹ́ ká tún ẹ̀yìn wò káwọn tán wò wá lè rí dáadáa. Nàìjíríà ṣàánú mi. Lápẹ̀ ẹ̀wù kan báyìí láì ṣe pé yẹn ṣe kí ní àgbà. Pé kí nìkan tí ẹ ń bẹ̀rù lára ẹ nìyí gàgà?
ó ní ọmọ national lòun pé kò sára tó ń lè dánú national tí yóò ṣe yóò bá bọ ọmọ ẹnìkan tó lè ṣe nǹkan kan fóun ó nítorí ìjọba lòun gangan pé kò sí pé tó ń bá pa mí òun pa mí gbé ni ó sì lágbára ó lówó èmi ò ní kankan àgbàwà tí mò ń gbà wá gan lábẹ́ gan lówó dání táwọn aráyé ṣàánú mi ẹ wo mi ṣe o ìjọba náà kó ràn mí lọ́wọ́ kán jẹ́ kémi náà ẹni tó bá ṣàánú mi kó ṣàánú mi wọ́n á fẹ́ kí n máa ṣe dé lọ́dọ̀ ẹlòmíì tàbí kí n máa wà yàn lábẹ́ èèyàn ó sì lè ṣe é. Àbẹ́ẹ̀rí pé eléyìí lágbára ó lágbára gidigidi gẹ́gẹ́ bí mo ṣe sọ náà lẹ́ẹ̀kan ṣé ká ní kò sí òfin tó ń derú àwọn ìwà báyìí nínú ẹgbẹ́ National Union ni ó yẹ kí òfin wà tí ó mọ̀ de àwọn tó jẹ́ ọ̀gá láti lè mọ̀mọ́ fi ọwọ́ ọlá ọwọ́ ipò kan fi máa gbá àwọn tó jẹ́ ọmọọṣẹ́ lábẹ́ wọn ní ojú torí ṣé ká nítorí pé arákùnrin yìí kò ṣiṣẹ́ lọ́jọ́ tí wọ́n ná yìí ni òun ló jẹ́ kí wọ́n ná to this extent ni because nígbà tí yàn lára àwọn òyà orí ń fọ̀hún ṣé kó wà lọ wa mọ́tò kó lọ mọ́jà rí bí ò ṣe dá kó lọ fi mọ́tò rọ́ lo nǹkan ni àbí nígbà téèyàn ti rí condition ẹ̀ tẹ̀ pé òun nídìí láti rest tó sì rest kàkà tẹ́ fi bí léèrè pé kí ló dé kí ló ṣẹlẹ̀ bó lára rẹ̀ ṣe ń ṣe lílù lókù tí wọ́n fi ń nà àbí ṣé ká ní nǹkan míì wà nínú ọ̀gá òun bí ó ti ní ẹ̀ṣẹ̀ míì tó ṣe nípamọ́ tí ò mọ̀ gan tó ṣe pé ọ̀gá wà wò pé opportunity lélẹ̀ fóun láti dá sẹ̀ríà fún mo lérò wípé Alhaji Musiliu Akínsànyà Olúọmọ tí wọ́n ti ń gbèrò wípé àwọn fẹ́ di national president tọ́lọ́n bá gbé wọn dépò yẹn kí wọ́n wò bí wọ́n á ṣe mójútó irú àwọn nǹkan báyìí nínú ẹgbẹ́ National Union nítorí wọn gbọ́dọ̀ torí pé àwọn kan Ọlọ́run gbé wọn lọ́wọ́ sókè ju àwọn kan lọ kí wọ́n á mọ ìyẹn àwọn tó wà ní abẹ́jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi kí ojú wo lẹ́yìn náà fi rí ọ̀rọ̀ yìí ìyàwó ló kọ sí yín ẹ máa bá mi jù opinion ti yín sí comment ẹ má gbàgbé tẹ́yin bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì DigiNaija ẹ máa bá mi follow DigiNaija online TV lórí Facebook link kan wà ní comment section video yìí tó máa gbé yín tààrà lórí Facebook page wa ẹ kàn follow page ni ló bá tán tó bá sì jẹ́ orí YouTube náà ni ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ máa bá mi like and share ètò kó máa lọ káàkiri lórí ayélujára ká tún pàdé láyé àtàlàáfíà ó dàbọ̀.